الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فاللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل ليني عليكم tí mo gbé mo bùkátà láti ṣe lórí àlàyé eléyìí tí ó ṣíwájú tí ó sì máa jẹ́ àlàyé lórí ọ̀rọ̀ kan tí ó gbajúmọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa náà mọ̀ yẹn tí ó jáde ní ọ̀dọ̀ ẹnìkan nípa pé àwọn àthar àwọn sálàfù yẹn náà ìjọ́mọ ènìyàn ó máa ń wà ńbẹ̀ ńgbà míì tá a bá wò ó ńgbà míì a máa rí ìjọ́mọ ènìyàn a máa rí níbẹ̀ pé ìjọ́mọ ènìyàn iná ló gbé wọn so a kàn wá gbọ́dọ̀ máa lò ó báyẹn àbí ká máa gbà á báyẹn. So ọ̀rọ̀ eléyìí náà eléyìí tí ó jáde látọ̀dọ̀ bàbá aláṣẹ ní Ọ̀yọ́, ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò nítumọ̀ iná tí ò sì rí bí jókòó sí nínú kéwú nínú mímọ̀. So àkọ́kọ́ ni pé kí wọ́n mú àfáà kan wá náà, àfáà tó dúró dédé tó sọ nǹkan yìí síwájú wọn pé àwọn Atharu al-Fudail ibn Iyad yẹn so àwọn kan tí wọ́n lò lẹ́rìí ńgbà yẹn náà nìyẹn o àbí àwọn kan tí wọ́n mú wá ńgbà yẹn náà nìyẹn. Atharu al-Fudail ibn Iyad tó wà nínú Sharh as-Sunnah lil-Barbahari àtàwọn Atharu míì náà pé ìjọ́mọ ènìyàn wà ńbẹ̀. Ìjọ́mọ ènìyàn wà ńbẹ̀ àwọn bí àwọn àṣejù ó wà ńbẹ̀ pé ọmọ ènìyàn ni ó lè ṣe mistake so nígbà míì kó fẹ́ react sí nǹkan kó lo shidda so tó jẹ́ pé kì í ṣe pé bóyá nǹkan yẹn nǹkan tó tọ́ ni ṣùgbọ́n nítorí ìjọ́mọ ènìyàn tí ò lè tán lára so tí ó sì lè má máa ṣèyàn iná ló fa àwọn nǹkan yẹn. So nǹkan tí mo wá fẹ́ mú wá lórí eléyìí òun ni pé mo ti mú àwọn àpèjúwe kan wá síwájú so màá wá padà síbi kan nínú àwọn àpèjúwe yẹn insha Allah ta'ala àtàwọn nǹkan tí ó tún máa jọ́ náà. So òun náà ni eléyìí tí mo mú wá nínú tírà Ibn Battah al-Ibana al-Kubra ti Ibn Battah rahimahullahu ta'ala athar number 368 níbẹ̀ àti eléyìí tó wà ní 377 tó jẹ́ pé kankan náà iná ni méjèèjì. So gẹ́gẹ́ bá ṣe rí ńbẹ̀ yẹn pé àwọn tí wọ́n gbà wá nínú àwọn salaf tí wọ́n ṣẹ̀mí pẹ̀lú àbí tó jẹ́ pé tí wọ́n ṣẹ̀mí ní al-Qurunul Mufaddala so àwọn tí wọ́n pọ̀ iná ni so ká gbé látorí Abdullahi ibn Ahmad bákan náà Ahmad ibn Hanbal so bákan náà Ismail ibn Ibrahim bákan náà Ayyub àti Abu Qilaba ká tó sọ Abu Darda tí ó ní ọ̀rọ̀ gangan wọ́n di mẹ́fà báyẹn so bákan náà Ubayd ibn Amr nínú riwaya mi tí Ibn Battah tí wọ́n gbàgbé jáde so Ubayd ibn Amr àti Mu'allal ibn Nufail àti Abu Uqayl Anas ibn Salim so báyẹn wọ́n jẹ́ bí mẹ́jọ sí mẹ́sàn-án so n tí wọ́n fẹ́ sọ fún wa ni pé gbogbo àwọn eléyìí nísìnyí tá bá rí athar báyìí tó kó àwọn ọ̀rọ̀ báyìí sínú jẹ́ pé àwọn èèyàn táwọn salaf tí wọ́n gbà wá látọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ pé ẹnìkan náà ló sọ ṣùgbọ́n a rí pé wọ́n gbà wá àfáà yìí gbà wá tí tó fi wá dọ́dọ̀ al-Musannif ẹni tó kọ tírà gangan so tó ń ti pé asru Ibn Battah náà rahimahullahu ta'ala kò jìnnà sí asru al-Qurun al-Mufaddala kò jìnnà sí àwọn al-Qurun al-Mufaddala yìí so n tí wọ́n fẹ́ sọ fún wa ni pé gbogbo àwọn èèyàn yìí pátá ìjọ́mọ ènìyàn ló wà lára wọn ìjọ́mọ ènìyàn ló ṣe wọ́n so ìjọ́mọ ènìyàn kò dúró lórí ẹni tó sọ̀rọ̀ lásán mọ́ ó sì wá ṣe àwọn tí wọ́n ń gbà lẹ́nu ẹ̀ náà kò wá sẹ́nìkan tó ní ihtida tó mọ̀nà tí Allah subhanahu wa ta'ala tó waffaqa láti wá fi ṣàkíyèsí pé àfáà wa yìí ń bínú lọ́jọ́ tí wọ́n sọ nǹkan yìí ni o
nǹkan kan ló gbé àfáà yìí sọ nǹkan yìí o, ká má wulẹ̀ ṣe kíni, ká má wulẹ̀ máa quote ẹ̀ wá lẹ́yìn wọn mọ́. So ká fi í lẹ̀ ká jẹ́ kó kú. Tàbí tá bá ti ẹ̀ sọ ká máa pàkíyèsí sí pé ìjọ̀mọ ènìyàn ló gbé àfáà o. Kò wá sẹ́ni kankan nínú wọn tó ṣe nǹkan tí tó fi dórí Ibn Battah rahimahullahu ta'ala. So àwọn mìíràn tí wọ́n gbèrò athar náà jáde nínú àwọn tírà àwọn Abu Nu'aym fil Hilya. So ìjọ̀mọ ènìyàn ṣe àwọn náà pẹ̀lú sanad wọn náà táwọn náà fi gbé jáde. Ìjọ̀mọ ènìyàn ṣe àwọn náà ríran láti ohun tó ń ti pásíkò wọn ó jìnnà sí àsìkò àwọn tí wọ́n ní ọ̀rọ̀ gangan àti báwọn tí wọ́n gbà wá. So ìjọ̀mọ ènìyàn ṣe Abu Nu'aym náà, Ibn Asakir nínú Tarikh Dimashq náà àtàwọn tírà wọn míì. Ìjọ̀mọ ènìyàn ṣe àwọn náà ń bẹ táwọn náà tó fi ń gba hadith yẹn wá, gbogbo àwọn tí pé isnadu Ibn Asakir ó yàtọ̀ sí isnadu Ibn Battah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kàn lè jọ pàdé lórí bóyá sheikh ẹlẹ́kẹta tó kángun sí sahibul kalam. Gbogbo wọn pátá ìjọ̀mọ ènìyàn ló ṣe wọ́n. Ìjọ̀mọ ènìyàn wá ṣe gbogbo wọn yẹn, ẹnìkan tí ìjọ̀mọ ènìyàn wá ṣe òun làwọn umayya àsìkò wa yìí. Àwọn nìkan ni ìjọ̀mọ ènìyàn ṣe. Àwọn ni wọ́n rí ìmọ̀nà lójú wọn sí là lọ síbi pé ìjọ̀mọ ènìyàn ló wà níbi àwọn ọ̀rọ̀ yìí. Nínú àwọn ọ̀rọ̀ yẹn iftira wa hura, àsọgbánú, ọ̀rọ̀ tí ò nítumọ̀, yẹn náà ni ọ̀rọ̀ yẹn. So bákan náà ká tó wá kúrò lórí àwọn ilé yẹn náà ká bọ́ sórí Ibn Taymiyyah rahimahullahu ta'ala, Ibn Taymiyyah, Ibn al-Qayyim, so al-Dhahabi rahimahullah. Gbogbo wọn yẹn ìjọ̀mọ ènìyàn ló wà lára tiwọn náà ni ò jẹ́ kí wọ́n lè pàkíyèsí sáwọn nǹkan yìí. Lórí pé àwọn náà wọ́n ń ṣe kíni, wọ́n ń kó àwọn athar yẹn wọ́n kó sínú tírà wọn. Wọ́n á máa quote ẹ̀ lóríṣiríṣi. Wọ́n á máa quote ẹ̀, wọ́n á máa ṣe ìṣáádà pẹ̀lú àwọn tírà tó kó àwọn athar yìí sínú. Ibn Taymiyyah rahimahullah ta'ala máa ṣe nasiha pẹ̀lú pé káwọn èèyàn ṣe iqtina'u kí wọ́n sì kó ìrújú pẹ̀lú tírà Ibn Battah al-Ibana, tírà ash-Shari'ah ti al-Ajurri, tírà al-Hujjah fi bayan al-Mahajjah ti Qiwam as-Sunnah al-Asbahani Abu al-Qasim. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tírà as-Sunnah ti Abdullah ibn Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti Ibn al-Banna. So ìjọ̀mọ ènìyàn wà lára Ibn Taymiyyah náà. Olóhun náà fi ń ṣe kíni, ló fi ń sọ pé káwọn èèyàn máa ka àwọn tírà yẹn tí ó dẹ̀ pàkíyèsí lọ sí pé àwọn athar kan wà ń bẹ o. Báyìí ni o, àwọn tí wọ́n sọ lọ́jọ́ tí wọ́n sọ o, ìjọ̀mọ ènìyàn ló wà lára wọn o. So àwọn ọ̀rọ̀ yẹn, àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ ní làákàyè tó pé astaghfirullah, àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu. Àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu tí wọ́n fẹ́ máa fi gbá òdodo dànù. Àwọn ọ̀rọ̀ tí kò tálé pẹ̀lú ìmọ̀ rárá pé ìjọ̀mọ ènìyàn ló wà lára wọn. So Allahul musta'an, kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. So abra al-qurun láti al-qarnu al-awwal tàbí al-thani tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ yẹn, ó wá ń bọ̀ bẹ́ẹ̀ kí ó dẹ̀ ṣe pé bóyá ó kàn wá gé láàrin Ibn Battah dé ọ̀dọ̀ Ibn Taymiyyah, inqita'u dé bá àwọn nǹkan yẹn rárá. So láti ọ̀dọ̀ ẹni tó sọ̀rọ̀ títí tó fi dé al-qarnu as-sabi' lọ́dọ̀ Ibn Taymiyyah títí tó fi dásìkò tiwa yìí. Àwọn ọ̀rọ̀ yẹn ń bọ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ ń kó sínú àwọn tírà, kó sínú àwọn tírà lóríṣiríṣi. Àwọn tí wọ́n ń gbà pẹ̀lú àwọn asanidu wọn àtàwọn míì náà tó ṣe pé kíni, tó yẹ pé àwọn kan quote ẹ̀ lásán ni. So tó yẹ pé àwọn ò sí ní asr riwaya àbí wọ́n ti ẹ̀ bùkátà sí asanidu ẹ̀ mọ́ gan torí pé ó ṣe kíni, torí pé ó ti wà ma'luma nínú àwọn tírà. Wọ́n kàn sọ pé kíni ó wà nínú tírà báyìí. So gbogbo wọn yẹn pátá ìjọ̀mọ ènìyàn ló wá gbé wọn ni wọ́n fi mọ wípé nǹkan yìí kò yẹ ká sọ, nǹkan yìí ó le. So lẹ́yìn náà ni pé àwọn àsìkò yẹn wá ní gbogbo àwọn àsìkò yẹn ṣé gbogbo wọn ló wá jásìkò tó yẹ pé sunna ó wá lágbára ń bẹ ju àsìkò tiwa yìí lọ. Tó fẹ́ pé àsìkò tiwa yìí nìkan láti bùkátà sáwọn yẹn máa bẹ láti bùkátà láti máa sọ wípé ìjọ̀mọ ènìyàn iná ló ṣe kíni ló gbé àwọn èèyàn. Àmọ́ ìyá àwọn àsìkò náà ló ti rí kọjá tó yẹ pé as-sunnatu fiha da'ifa wa ahlu sunnati fiha du'afa. So tó yẹ pé àwọn àsìkò tó yẹ pé sunna ń bẹ náà ó lẹ̀, àwọn oní sunna lásìkò yẹn náà àwọn náà lẹ̀. Tún gbọ́ àní gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ wọn.
So torí ẹ̀ kéèyàn gbìyànjú láti ní aslu láti as-sala ta'silan ilmiyan lórí ojú ọ̀nà àwọn sálàfí nǹkan tó ṣe pàtàkì náà ni. So tá a bá sọ pé nǹkan báyìí kò ṣeé lò lásìkò báyìí kò túmọ̀ sí pé ká máa ṣe tọ́ánù sí nǹkan yẹn àbí ká máa wá ọ̀nà tá fi wá bàjẹ́. Naam, a lè sọ pé nǹkan báyìí o àsìkò yìí kò ṣeé lò a lè lò lásìkò tiwa yìí ṣùgbọ́n nǹkan yẹn kì í ṣe pé òun ló ní fault àsìkò tiwa yìí ló ní fault àsìkò wa iná àsìkò ló ní fault kì í ṣe nǹkan yẹn gangan. Àwa ní sọ pé nǹkan yìí o nítorí pé kò ṣeé lò lásìkò yìí o a ṣe kíni a wá gbogbo ọ̀nà láti ṣe kíni láti bàjẹ́ ni. Ṣùgbọ́n tí pé kò ṣeé lò náà ó tún bùkátà sí at-tathabbut ó ń bùkátà sí ìgbìyànjú ó ń bùkátà sí kéèyàn wòye dáadáa ṣé n tí wọ́n ń sọ yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣé bẹ́ẹ̀ ló rí kọ́tà tó sàwọn tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ yẹn gan aslan so ibi kò ṣeé lò lásìkò yìí lẹ́yìn àwọn kan sọ àwọn tiẹ̀ sọ pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ àsìkò wa kò bá mu rárá ni kì í pé kò ṣeé lò kò bá mu rárá ni torí pé kíni kò bá àsìkò míì mu àyàfi àsìkò tí wọ́n sọ níbẹ̀ lásán àwọn àsìkò tí wọ́n sọ níbẹ̀ lásán àtàwọn oníbídà tí wọ́n sọ nípa wọn àwọn lásán ni a lè lò ó fún. So àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ kan tí ò ní ìtumọ̀ tí ó sì lórí tí ò nírù iná ni àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò nírù iná ni àwọn ọ̀rọ̀ yẹn. So lẹ́yìn náà ni pé tá bá ń sọ pé àlékún mi tún lélẹ̀ tá bá ń sọ pé àlámọ̀rí kan ń bùkátà sí àbí àlámọ̀rí kan ń bùkátà sí ijma'u àwọn as-salaf lórí rẹ̀ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹnìkan ni so kò sí ijma'u lórí rẹ̀ kò sí kíní lórí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So kì í ṣe pé kí àfá ọ̀yọ̀ kan sọ̀rọ̀ kó wá fọ́nká nìkan àbí ká sọ pé èèyàn kan sọ̀rọ̀ èèyàn kan náà àwọn sálàfù ló sọ̀rọ̀ èèyàn kan náà àwọn sálàfù ló sọ̀rọ̀ so kì í ṣe òun nìkan láti wá sọ pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ gbogbo àwọn sálàfù kì í ṣe táwọn sálàfù wà lórí rẹ̀ àbí nǹkan rárá. So in tí ó máa jẹ́ mi'yaru níbẹ̀ yẹn òun ni kíni òun ni pé in tí in téèyàn kan sọ náà àwọn sálàfù yẹn ṣé nǹkan kan tiẹ̀ ní tí ijma'u àwọn sálàfù ti wà lórí ìpìlẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí àrí al-kitab àti sunna lórí rẹ̀. So tó bá jẹ́ nǹkan tó pé ó ti wà ma'ruf pé eléyìí o aslun min usuli sunna iná ni lápèjúwe a rí pé gbogbo àwọn atharu tí mushkila wà lórí ẹ̀yìn náà so ó jẹ́ àwọn atharu kan tó pé ó ní ta'alluq pẹ̀lú àwọn oníbídà látọ̀ sì jẹ́ pé shughlu al-mumayyi' iṣẹ́ táwọn mumayyi' gbà ní kí wọ́n defend àwọn oníbídà àtàwọn tí wọ́n kó sí àwọn àṣìṣe tí wọ́n bùkátà sí ká ṣe kíni ká wọ́n against wọn. So tó jẹ́ pé kò sí nǹkan tí ó máa ń le lára wọn ju àwọn atharu yìí lọ ká sọ fún wọn pé àwọn sálàfù wọn sọ báyìí àwọn sálàfù wọn sọ báyìí láwọn sálàfù ṣe ṣe so nǹkan tó máa ń le mọ́ wọn lára ni. A rí nínú wọn tó pé wọ́n máa lọ quote aya wọ́n máa lọ quote hadith tó jẹ́ pé in tí ó jẹ́ al-hakimu baynana òun ni manhaju salaf bó làwọn sálàfù ṣe gbọ́ yìí. So ẹnìkan sọ pé àlebó oníbídà ṣe kódà àwọn kan kí n má sọ pé ẹnìkan lásán àwọn kan nínú yín ni wọ́n sọ pé àlebó oníbídà ṣe àlè gbogbo naw'u at-ta'awun náà ló lè dàwápọ̀ pẹ̀lú oníbídà kí lè rí àfá wa wọ́n ní pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. So ẹ dákun ṣé báwọn sálàfù ṣe gbọ́ yé nìyẹn ṣé báwọn sálàfù ṣe gbọ́ yé nìyẹn ṣé báwọn sàhábà ṣe gbọ́ yé nìyẹn ṣé ibi tí wọ́n gbọ́ yé sí iná nìyẹn. So wọ́n máa mú àwọn adilla 'amma wọ́n máa tabbaka rẹ̀ lórí gbogbo nǹkan. So Allahul musta'an Allahul musta'an. So lápèjúwe nísìnyí irú ibi tá a lè sọ pé irú ọ̀rọ̀ yìí o àbí àlámọ̀rí yìí o la yuhtajju bil mawaqif al-fardiyya li ahadi salaf gẹ́gẹ́ bó ṣe wà mutaqarrir wa mutaqarrar lọ́dọ̀ àwọn ulama wípé al-ihtijaju bi al-mawaqif al-fardiyya li ahadi salaf la yusaru ilayhi. So a kì í fi àwọn personal activities àbí affairs àbí àwọn nǹkan tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé ìkan nínú àwọn sálàfù náà ló dáa ṣe ká sọ di hujja ká sọ dẹ̀rí tá a máa kó tiẹ̀ tá a máa ṣe kíni tá a bá wo gbogbo atharu táwọn èèyàn ń kó tì nísìnyí tẹ́ ń takò yìí tẹ́ ń takò wọn lórí tá a mú oríṣiríṣi wa ẹ lè rí kó wá jẹ́ pé èèyàn kan péré ló wá sọ tó jọrọ ẹ̀ nǹkan tó gbajúmọ̀ láàrin àwọn sálàfù ni. Èmi wá fún wa lápèjúwe tá a bá fẹ́ mọ bó ni a ṣe fẹ́ lo nǹkan yìí dáadáa àpèjúwe
tí ó clear dáadáa insha Allah ta'ala òun ni ọ̀rọ̀ al-khuruj ala al-hukam lápèjúwe. Sáré pé eléyìí ni ijma'u as-salaf mun'aqidun wa mun'aqadun alayhi. So ijma'u àwọn salaf ó ṣe kí ni nǹkan tó wà lórí rẹ̀ iná ni àwọn hujja dé wà zahira nígbà kí n tako lórí. Àwa rí àwọn kan tí wọ́n ń tako lórí nínú àwọn salaf, ara àwọn kan tí wọ́n tako lórí ní gbangba nínú àwọn salaf. So káwá ara àwọn kan lónìí kí wọ́n máa lo àwọn nǹkan yẹn lẹ́rìí kí wọ́n máa kóòtù àwọn àtharu yẹn yà lágbájá olórí kan ṣe khutbah lórí minbar ẹnìkan sọ pé unzur ila amirina yalbasu kìnìkan kìnìkan ẹ wo amir wa tó ń wọṣọ jákujàku tó ń wọṣọ kan so gẹ́gẹ́ bí ó ṣe rìn lẹ́nu atharu yẹn. So káwọ́ kọ́ ẹ pé irú yẹn láwa máa kóòtù àbí pé Ibn al-Ash'ath náà jáde àwọn al-fuqaha àwọn jáde pẹ̀lú Ibn al-Ash'ath àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So irú àwọn eléyìí lásán pé kí ni al-mawaqif al-fardiyya. So àwọn ibi tá ti máa lo àwọn àthar àwọn salaf tí ó sì ijma wọn lórí ẹ̀yìn náà lélẹ́yìí. Irú àwọn nǹkan yìí òun ni tó ṣe kí ni òun ni tó bá mu dáadáa àtàwọn nǹkan tó bá jọ. Torí pé kí ni torí pé àlámọ̀rí ni àlámọ̀rí kan tó yẹ pé ijma àwọn salaf ó ti wà lórí khilafu rẹ̀ iná ni. So níbo ni ijma àwọn salaf wà lórí pé a lè lè mọ́ ní bídà bal ijma àwọn ni pé a lè lè mọ́ ní bídà. So gbogbo ń tẹ́ bá tí wọ́n rí lábẹ́ rẹ̀ yóò máa yandariju tahta hadha al-ijma' al-mun'aqid. So yóò máa tò sábẹ́ ijma tó ti rinlẹ̀ yìí náà ni. Yóò máa tò sábẹ́ in tó ti rinlẹ̀ pé kí ni àpẹnupọ̀ àwọn salaf lórí nǹkan yìí ni. So ya gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gbogbo àwọn kíní ibi tá máa gbé sí náà lélẹ́yìí. Pẹ̀lú àwọn àlàyé tó ní kò sí ń tàtà kò níbẹ̀. Kò wá pé nìkan náà ló sọ tí ó sì tẹ́lò míì nù sọ̀rọ̀ ẹ̀ ibi tá máa tò sí nìyẹn. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ pé à ń tako lórí ní gbangba so a sọ pé kí ni eléyìí ni mawqif kan ni fún apá kan náà àwọn salaf kì í ṣe manhaj àwọn salaf kì í ṣe manhaju àwọn salaf náà nìyẹn. Mawqif kan tó yẹ pé tí ó tún fọwọ́ máa jẹ́rìí lórí ẹ̀ dáadáa wọn ni pé kí ni àwọn èèyàn á rí pé àwọn yòókù tako wọn. Àwọn èèyàn tako wọn lórí rẹ̀ pé ẹ má ṣe nǹkan yìí. So lẹ́yìn náà pé àwọn míì tí wọ́n tún wá ṣe wọ́n tún wá ṣe kí ni wọ́n tún wá nadama. Wọ́n kábàámọ̀ lórí rẹ̀. Níbo ni salaf kan níbo láti rí pé salaf kan sọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ tẹ́yìn tako tẹ́ ń pè ní atharu oníbùkátà sí quyud oníbùkátà sí kíní yẹn. Níbo lẹ ti rí ká wá sọ pé ẹnìkan tó sọ̀rọ̀ yẹn wá padà wá túbá ó padà wá ń kábàámọ̀ lórí kíní. Hatta Abu Qilaba bó ṣe lágbára tó gan ká lọ ka sira rẹ̀ bó ni ó ṣe kú bí nǹkan ṣe le tó fún. So inú àwọn ibtila eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fi máa ń dán àwọn ẹrú rẹ̀ wò tó sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ Abu Qilaba wọn torí ẹ̀ ká wá sọ pé Abu Qilaba wá ṣe kíni ó wá fi in tó wà lórí ẹnu ẹ̀sìn wá fi kalẹ̀ àbí wá ń change ọ̀rọ̀ àbí kíní àbí nígbà tó wá di ìgbẹ̀yìn ayé rẹ̀ wá padà ń change ọ̀rọ̀. Bal ó ṣe kíni ó ṣe sùúrù lórí albala eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fi ká tòun tí tamassuku rẹ̀ pẹ̀lú sunnah tí tó fi kú sínú as-sahra sínú pápá sínú desert. So bí ó ṣe rí náà ni iná lélẹ́yìí bí a ṣe máa ń bá àlámọ̀rí bá ṣe máa ń bá rẹ̀ náà lélẹ́yìí. So Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.